Ìwé Róòmù orí kẹjọ. Ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí? Nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi ti sọ wọ́n di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Nítorí ohun tí òfin kò lè ṣe, bí ó ti jẹ́ aláìlera nítorí ara, Ọlọ́run rán ọmọ òun tìkálára rẹ̀ ní àwòrán ara ẹ̀ṣẹ̀ àti bí ẹbọ fún ẹ̀ṣẹ̀. Ó sì dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú ara, kí a lè mú òdodo òfin ṣẹ nínú àwa tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Nítorí àwọn tí ó wà nípa ti ara, wọ́n a máa ro ohun ti ara, ṣùgbọ́n àwọn tí ó wà nípa ti ẹ̀mí, wọ́n a máa ro ohun ti ẹ̀mí. Nítorí èrò ti ara ikú ni, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyè àti àlàáfíà. Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run, nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run, òun kò tilẹ̀ lè ṣe é. Bẹ́ẹ̀ ni àwọn tó wà nínú ti ara kò lè wu Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara bí kò ṣe nínú ti ẹ̀mí, bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi, òun kò sí nínú ẹni tirẹ̀. Bí Kristi bá wà nínú yín, ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè nítorí òdodo. Ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín, ẹni tí ó jí Kristi Jésù dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara kíkú yín di ààyè pẹ̀lú. Ǹjẹ́ nítorí náà ará, ajigbèsè ni àwa, kì í ṣe ara ni a jẹ ní gbèsè, tí a ó fi máa wà nípa ti ara. Nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin ò kú, ṣùgbọ́n nípa ẹ̀mí, bí ẹ̀yin bá ń ṣe iṣẹ́ ti ara, tí ẹ̀yin bá ń pa iṣẹ́ ti ara run, ẹ̀yin ó yè. Nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ, nípa èyí tí àwa fi ń ké pe Ábà, Bàbá. Ẹ̀mí tìkálára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa ń ṣe. Bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ ajogún ni àwa, ajogún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi. Bí ó bá ṣe pé àwa bá jìyà, kí a sì lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. Nítorí mo ṣírò rẹ̀ pé ìyà ìgbà ìsinsìnyí kò yẹ láti fi ṣe àkàwé ògo tí a ó fi hàn nínú wa. Nítorí ìfojúsọ́nà tí ẹ̀dá ń dúró dè ìfihàn àwọn ọmọ Ọlọ́run. Nítorí a tẹrí ẹ̀dá ba fún asán kí iṣẹ́ ìfẹ́ rẹ̀, ṣùgbọ́n nítorí ẹni tí ó tẹ orí rẹ̀ ba ní ìrètí. Nítorí a ó sọ ẹ̀dá tìkálára di òmìnira kúrò nínú ẹrú ìdíbàjẹ́ sí òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run. Nítorí àwa mọ̀ pé gbogbo ẹ̀dá ni ó jùmọ̀ ń kérora tí ó sì ń rọbí pọ̀ títí di ìsinsìnyí. Kì í sì ṣe àwọn nìkan, ṣùgbọ́n àwa tìkálára wa pẹ̀lú, tí ó ní àkóso ẹ̀mí. Àní àwa tìkálára wa ń kérora nínú ara wa, àwa ń dúró de ìsọdọmọ àti ìdáǹdè ara wa. Nítorí ìrètí ni a fi gbà wá là, ṣùgbọ́n ìrètí tí a bá rí kì í ṣe ìrètí, nítorí ta ní retí ohun tí ó bá rí. Ṣùgbọ́n bí àwa bá ń retí èyí tí àwa kò rí, ǹjẹ́ àwa ń fi sùúrù dúró dè é. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí pẹ̀lú sì ń ran àìlera wa lọ́wọ́,
nítorí a kò mọ bí a ti gbàdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ, ṣùgbọ́n ẹ̀mí tìkálára rẹ̀ ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. Ẹni tí ó sì ń wá inú ọkàn wò, ó mọ ohun tí inú ẹ̀mí, nítorí tí ó ń bẹ̀bẹ̀ fún àwọn ènìyàn mímọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Àwa sì mọ̀ pé ohun gbogbo ni ó ń ṣiṣẹ́ pọ̀ sí rere fún àwọn tí ó fẹ́ Ọlọ́run, àní fún àwọn ẹni tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ ni ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀, kí ó lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Àwọn tí ó sì ti yàn tẹ́lẹ̀, àwọn ni ó sì ti pè. Àwọn ẹni tí ó sì ti pè, àwọn ni ó sì ti dá láre. Àwọn ẹni tí ó sì ti dá láre, àwọn ni ó ṣe lógo. Ǹjẹ́ kí ni àwa ó wá wí sí nǹkan wọ̀nyí? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọjú ìjà sí wa? Ẹni tí kò dá ọmọ tìkálára rẹ̀ sí, ṣùgbọ́n ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa, yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́? Ta ni yóò ha ka ohunkóhun sí ọrùn àwọn àyànfẹ́ Ọlọ́run? Ìyá ṣe Ọlọ́run tí ń dáre. Ta ni ẹni tí ń dẹ̀bi? Ìyá ṣe Kristi Jésù tí ó kú, kí a ṣáà kúkú wípé tí a ti jí dìde kúrò nínú òkú, ẹni tí ó sì wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run tí ó sì ń bẹ̀bẹ̀ fún wa. Ta ni yóò wá yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí idà? Gẹ́gẹ́ bí a ti kọ pé nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, à ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nítorí ó dá mi lójú pé kì í ṣe kú tàbí ìyè, tàbí àwọn áńgẹ́lì, tàbí àwọn ìjòyè, tàbí àwọn alágbára, tàbí ohun ìgbà ìsinsìnyí, tàbí ohun ìgbà tí ń bọ̀, tàbí òkè, tàbí ọ̀gbun, tàbí ẹ̀dá mìíràn kan tí yóò jẹ́ yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa wa.